Jésù kò sí láyé yìí Jésù nìkan lọ́rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi o kò jẹ́ gbàgbé mi. Bismillahir Rahmanir Rahim. Èèyàn mẹ́ta mo ní láti bá sọ̀rọ̀ nínú lecture yìí. Àkọ́kọ́ ni brother wa ọmọ lecture yìí. Àkọ́kọ́ ni brother wa ọmọ ìyá wa nínú ẹ̀sìn brother èrè Asalatu. Ẹlẹ́ẹ̀kejì òun lẹ́yìn àfáà tẹ́ ń gbé wọn sákìyèsí. Ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́yìn powerful influencers wa tájọ wà lórí social media. Tẹ́ẹ̀ kì í ṣe àfáà ṣùgbọ́n gbogbo ohun tí bá ń lọ lẹ̀ máa dá sí. Àkọ́kọ́ fún brother èrè Asalatu. Ọlọ́run ọba àlekè ọlá sọ fún anú Al-Qur'ani. Ìyìn sì ní kí hadith lónìí. Pẹ̀lú pé àwọn kan mọ̀ sọ wípé ẹ̀yin aládìítì tún ti dé. Ẹ̀yà àjọ kí Qur'ani ti gbogbo wa gbàgbọ́ baynana wa baynakum kitabullah. Láàrin àwa àti tírà Ọlọ́run ọba ń bẹ ńbẹ̀. Ọlọ́run ní la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum. Ọlọ́run ọba ò sọ fún yín pé kẹ́ ẹ má bá wọn ṣe. Gbogbo ẹni tí kì í bá ṣe lẹ́sìn yín lódiwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé wọn ò bá yín jà wọn hàn yín lè mọ̀ pé ẹ má practice ẹ̀sìn yín freely. Bẹ́ẹ̀ ni wọn ò lè yín jáde kúrò nínú àwọn ilé yín. Anta barruhum wa tuqsitu ilayhim. Ọlọ́run ò ní ẹ má fi dáadáa bá wọn lò kò ní ẹ má ṣe déédéé pẹ̀lú wọn. Inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ó bá jẹ́ olùṣe déédéé. Gbogbo ẹni tí ó bá wà láyé tí ó bá ṣe déédéé pẹ̀lú ẹlẹ́sìn míì kò lè ṣe déédéé pẹ̀lú mùsùlùmí náà. Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí irú ẹni bẹ́ẹ̀. Èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn doctor, family doctor méjì tí mo ní Nàìjíríà, àwọn méjèèjì Christian ni wọ́n. Bí wọ́n bá ń ṣe kómọ tí wọ́n bá ń pè mí yín lọ, bí wọ́n bá ń sílé, èmi nínú mi ó dùn jù, èmi ní ìjòjú bẹ́ẹ̀ bá débẹ̀ torí wípé inú mi dùn sórí tọ́lọ́run ṣe fún wọn torí pé èèyàn rí làwọn náà jẹ́ sí mi. Ọlọ́run ọba ní ká fi gbogbo dáadáa bá wọn lò. Ṣùgbọ́n wá bá ti wá ń bá wọn lò tó yìí, Ọlọ́run ọba wá ní pé ẹ fàlà síbẹ̀ wala tad'u ma'a Allahi ilahan akhara. Gbogbo tí wọ́n bá ń pè ní Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ẹ bá wọn jìnnà sí. Gbogbo tí bá wù ká fẹ́ bá wọn ṣe yìí, ẹ dákun tó bá ti débi pé á wọnú church lọ kọrin tá fi máa wá kí nǹkan míì tí wọ́n fi ń ṣorogún pẹ̀lú Ọlọ́run lọ́lọ́run, Ọlọ́run ọba ní ẹ fàlà síbẹ̀. Gbogbo ẹni ẹ bá sọ fún pé ìyìn lè bá ẹyin tó yìn tó yàtọ̀ sọ́lọ́run tí wọ́n ń bá yín jà nínú ẹni tí ẹ ń ṣe dáadáa sí tí kì í ṣe mùsùlùmí, ó yẹ kẹ́ ẹ bírú rẹ̀ pé 365 days la ní nínú ọdún tí n bá fi dáadáa bá ẹ lò ní 364 nínú ẹ̀ tó bá dọjọ́ ẹyọ kan tí mo ní pé àní tó ní máa wá ṣe ìlàkùn dínà kó mo wà ní àdínì èmi ò ní gbogbo tí wọ́n ń pè lórogún fọ́lọ́run ìjẹ́ yẹn lè. Mo lè ráwọn kan nínú àwọn influencers tí wọ́n lè máa sọ fún yín pé òṣì ló ti yín débẹ̀ ó lè jẹ́ pé ń tẹ́ jẹ ni. Ọlọ́run bá sọ fún wa ń bí kan nínú Al-Qur'ani ó ní àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ẹ má jẹ́ kí wọ́n wọ Masjidul Haram yìí mọ́. Ó wá ní wa in khiftum ilatan tẹ́ ẹ bá ń bẹ̀rù pé bóyá ó ṣì ó ta yín owó tẹ́ gbà lọ́wọ́ wọn bí wọ́n bá wà ẹ̀ ní rìgbà mọ́ fasafa yugnikumullahu min fadlihi. Ẹ máa rí sí pé Ọlọ́run bá ń bọ̀ wá bù fún yín rẹpẹtẹ nínú ọlá ẹ̀ lọ́dún tọ́lọ́run bá àlekè ọlá sọ̀rọ̀ èèyàn tí ń lọ Mọ́kà ò tó nǹkan ẹ wo ìyàwó tá à ń lọ lénìí bí ẹlẹ́bọ kankan ò bá lọ kò sí nǹkan kan tí ó ṣe àwọn ará Kàábà owó táwa gan ń san ó tó. Torí bẹ́ẹ̀ brọ́dà wa ẹ dákun ẹ jẹ́ kí payà Ọlọ́run ọba yín pọ̀. Àwọn àfáà tí wọ́n bá yín sọ̀rọ̀ wọn kì í ṣe ọ̀tá yín. Èmi náà tí mo ń bá yín sọ̀rọ̀ ẹ rí pé Kùránì ni mò ń ké fún yín. Ẹ dákun ẹ ṣàtúnṣe láàrin. Ẹ bá wọn Kristẹni ọ̀rẹ́ yín ṣe, ẹ bá wọn lò pọ̀, ẹ lo gbogbo dáadáa pẹ̀lú wọn. Ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan míì lẹ́yìn Ọlọ́run gẹ́gẹ́ bí eréle ìtaari tẹ̀ ṣe lórí stage yìí Ọlọ́run ọba wa ẹyọ kan ni. Àwọn náà tí wọ́n sì ń sin ẹrú Ọlọ́run wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Àwa ò gbọdọ̀ bónú láti máa wí fún yín. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin àfáà ẹ̀yin kan bẹ tẹ́ pé brother wa ìsákìyèsí tó jẹ́ pé sincerity lẹ fi sọ̀rọ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa ni bá a bá ti wí bẹ́ẹ̀ fọmọ ìyá wa nínú ẹ̀sìn ó ti tó. Wọn kì í ṣe kèfèrí àìṣiṣẹ́ yanjú àwọn àfáà wa tí wọn kì í ṣàlàyé ilé ìtọ́ ilé yìí ọ̀tọ̀ fáwọn èèyàn ní ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọn mọ̀ kankan nípa alwalahu walbaro ibi àti bẹ́ẹ̀ tí kì í ṣe mùsùlùmí ṣeré ìta àgbọ́dọ̀ bá wọn dá sí ilé kò yé wọn. Ohun tí brother wa èrè Asalatu yìí ṣe ìwọ̀n mọ́ láìda kì í ṣe pé ẹ máa wá gbé wọn ṣe pé ẹ máa bínú sí wọn rárá ẹ kàn sọ fún wọn ní pé bó ṣe rí rè bí wọn ò bá tẹ̀lé ìyẹn ń bẹ láàrin àwọn àtọlọ́hun kì í sọ̀rọ̀ èpè kì í sọ̀rọ̀ jàgídíjàgan bá a bá ti ọ̀rá ṣe wá sí fún yàn níwọ̀n bá ó tó ẹ̀yin tẹ́ bá wọn sọ̀rọ̀ sincerely ẹ kú iṣẹ́. Ẹ̀yin àfáà rẹ̀ ẹ̀yin àfáà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin lẹ́yìn tẹ́ ń ṣépè tẹ́ ń bínú Ọlọ́run ní wala tastawil hasanatu wala sayyi'a aburú àti dáadáa méjèèjì yóò jọra wọn idfa' billati hiya ahsan bẹ́ẹ̀ bá fẹ́ báyàn ṣe fàánfà ìjọ jẹ́ pé tí ó dá ní ó mọ̀ jáde lẹ́nu yín fa izal ladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ẹ̀yẹ́ rí pé ẹni tó jẹ́ pé ọ̀tá ń bẹ láàrin yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ ẹ̀yẹ́ rí pé ẹ di ọ̀rẹ́ bí pé tí ń jẹ́ ọ̀rẹ́ bọ̀ wá ti pẹ́ ni àmọ́ Ọlọ́run fi klọ́ọ̀sì kan sí ó ní wala yulaqaha illa alladhina sabaru wala yulaqaha illa dhu hazzin azim èèyàn kankan ò lè ṣe gòńgẹ́ irú nǹkan tá a ní kẹ̀ ṣe àfẹ́ní bá jẹ́ onísùúrù púpọ̀ àtẹni tó bá ní lọ́ọ̀kì rẹpẹtẹ irú wọn ni wọ́n lè ṣe. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta
òun lẹ́yìn àfáà tó jẹ́ wípé ẹ ti sáré insert ọ̀rọ̀ humanity sínú ọ̀rọ̀ yìí wípé kan dákẹ́ fi wọ́n lé ẹjọ́ kálukú ṣe tó wọ́n rárá o ọlọ́run ọba àlekí ọlá sọ pé kuntum khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar iṣẹ́ àwọn kan ní kí wọ́n pààyàn láṣẹ dáadáa kan sọ pé gbogbo tí yóò bá dá ẹ jìnnà sí ọlọ́run ọba ní tẹ́ fi ń jẹ́ best umma nìyẹn ẹ̀yin àfáà tẹ́ ẹ bá lè sòdodo torí pé ẹ fẹ́ sound cool ẹ fẹ́ appear human sáwọn èèyàn ẹ continue láti máa appeal ṣùgbọ́n ẹ má dá wọn tí wọ́n bá ń sòótọ́ ọ̀rọ̀ ẹ má dá wọn lákẹ́ ọ̀rọ̀ yìí ohun tó yẹ ká sọ ni kì í ṣèjà a sì bá àwọn oníjà náà wí ṣùgbọ́n ẹ jẹ́ tó fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n sọ ohun tó bá tọ́ sí wọn. ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́yìn influencers wa tẹ́ ẹ mọ̀ dá sọ̀rọ̀ yìí well wípé kẹ́yìn influencers kẹ́ ẹ mọ̀ criticize àwọn àfà ṣùgbọ́n ẹ máa rántí pé iṣẹ́ tọ́lọ́run ọba rán oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má jò jẹ́ pé ẹ̀yin lẹ́ ẹ mọ̀ kó ọ̀rọ̀ sáwọn àfà lẹ́nu lọ́jọ́ tí wọ́n bá ń ṣàtúnṣe ẹni bá ó ti de wa accountable kí check and balance ó wà ní society torí pé àwọn àfà ọmọ èdè èèyàn náà ni wà á lè ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo ọjọ́ tẹ́ bá rí tí wọ́n bá ń sọ pé nǹkan bá yóò dá tí wọ́n sì mú ẹ̀rí wá fún ọ̀rọ̀ ọlọ́run ẹ má dé bẹ́ẹ̀ o ọlọ́run ọba àlekí ọlá sọ̀rọ̀ nípa àwọn nǹkan náà alukurani ó ní wa minan nasi man yujadilu fillahi bighayri ilmin wa yattabi'u kulla shaytanin marid wọ́n láwọn èèyàn kan bẹ tó jẹ́ pé láì mọ̀ kan wọn mọ̀ nǹkan kan pa ọlọ́run wọn mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn ẹ̀ sì bá wọn tó jẹ́ pé wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mọ̀ bá àwọn èèyàn jiyàn lórí ẹ̀ wa yattabi'u kulla shaytanin marid gbogbo alágídí tí ń ṣiṣẹ́ àṣetánì lẹ́rìí tí wọ́n mọ̀ tẹ̀lé kutiba alayhi annahu yudilluhu àkọọ́lẹ̀ ọlọ́run bẹ lórí wọn pé tí wọ́n ń ṣe yẹn ó ṣì wọ́n lọ́nà wa yahdihi ila adhabis sa'ir bí wọn ò bá padà kúrò lórí irú iṣẹ́ bẹ́ẹ̀ ohun tí ó gáàdì wọn dénú jahannama nìyẹn tí yóò bá ṣe wípé mo ní pé mi ò ní ka hadith léni ni mi bá fi ọ̀pọ̀lọpọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam kí n fi ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín ẹ dákun ní títorí tọlọ́hun ẹ̀yin tẹ́ jẹ́ influencers tí gbàgbọ́ sí ń bẹ lára yín là ń bá wí kì í ṣe ẹ̀yin tó jẹ́ kí gbogbo ọjọ́ tẹ́ bá rí tí wọ́n bá ń takò ẹ̀sìn lórí social media láyé inú yá máa dùn foreign religion ní ṣe é dọ́run rí ni aníyà kan ní west bẹ́ẹ̀ àwọn tí wọn mùsùlùmí náà ni wọ́n ń pera wọn ṣùgbọ́n gbogbo ọjọ́ tẹ́ bá rí tí wọ́n bá ń sọ̀rọ̀ láyé báwọn kan bá ń bá islam fa wàhálà ẹ̀yin tẹ́ bá ń fún àwọn tí wọ́n ń bá islam fa wàhálà àwọn lésì pé kí wọ́n ó dáwọ́ ẹ̀dùn ẹ̀yin nìyá àwọn ọmọ bá jà wọ́n mọ̀ yín fún yín pé ẹ dákẹ́ fọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ ẹ jẹ́ káwọn ẹlẹ́bọ mọ̀ bá yín jà bí pọ́lọ́wọ́ bá ọ̀ràn àwọn kan ẹ̀yin ọmọ ìyá wa ká sọ fún yàn pé káyẹ ṣe báyẹn mọ́ ṣe báyìí ọlọ́run ọba ló rán àwa kan ló pa á láṣẹ pé ká mọ́ ṣe bẹ́ẹ̀ ń bẹ nú àlùkùránì gbàgàdàgbàgàdà pé àwọn kan bẹ o níjọ́ tí gbogbo àlè ó mọ̀ bá lọ tí wọ́n bá bọ̀ ẹ gbọ́dọ̀ máa padà sọ́dọ̀ wọn kẹ́ ẹ máa gbọ́ wàásì kẹ́ ẹ máa gbọ́ ìrántí kí wọ́n máa ṣàlàyé fún yín láti inú tírà ọlọ́run ọba wípé eléyìí ló dáa eléyìí ni ò dáa ẹ dákun yín tẹ́ jẹ́ influencers wa ẹ ṣàkíyèsí then brother ẹ Asalatu máa parí ọ̀rọ̀ mi síbi kan fún yín ìkan náà àwọn àfọ̀jọ̀gbọ́n Abu Tayyib al-Mutanabi ó ní wa man yunfiqi as-sa'ati fi jam'i malihi makhafata faqrin fallazi yaf'aluhu al-faqru ó ní gbogbo ẹni tó bá jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ń tí máa fi calculate ní kí báwo lówó yóò ṣe lé sí in wá ń ṣe wàhálà in kówó òǹjọ fallazi yaf'aluhu al-faqru in tí ń ṣe yẹn gangan là ń pè lọ́sì gbogbo tá a bá ń ṣe láyé abúdọ̀ ọmọ kùn láàdì kìámọ̀ lórí ẹ̀ tó fi dórí ẹ̀yin influencers náà tẹ́ ń dá sáwọn ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ jẹ́ á rántí gbogbo òfẹ́ tí a bá ní síra wa lénìí àbí gbogbo fans tí bá ń kún wa lọ́wọ́ tí ń ṣe I love you so much you are so reasonable you are the best afa you are my best influencer ẹ jẹ́ á rántí pé ìfẹ́ tá a ní sáde ọ̀dẹ́nu ọjọ́ tí a bá dẹni tí wọ́n dà sínú kòtò bí wọ́n ó ti da gbogbo wa síbẹ̀ lọ́jọ́ kan ẹ gbogbo àwọn fans yìí ò ní tẹ̀lé wa débẹ̀ ohun tó jáwọ́ ọmọ ọrọ́jú ká mọ sọ ilé ní òun ni pé bẹ̀rù ọlọ́run ọba la ní nítòótọ́ tó bá ṣe pé ìfẹ́ tá lè ó mọ̀ yìí ní sí mi ni kò yẹ kí n dá sí controversial issue mọ́ ìfẹ́ wọn náà tó jẹ́ kí n mọ gbádùn lọ bí star ṣùgbọ́n ṣe rí tí mò ń ṣe lénìí mò ń palẹ̀ máàlì kìí àmọ́ mi níwájú ọlọ́run ọba ni ẹ̀yin náà ẹ palẹ̀ mọ́ tí yín kẹ́ ronú sí irú èsì tẹ́ ẹ bá fọ̀ sí irú fídíò yìí dáadáa láàrin ẹ̀yin àtọ́lọ́run nínú ọkàn yín bó bá wù yẹn ṣàtúnṣe faman sha'a wa qulil haqqu min rabbikum ọlọ́run sọ ní suratul Kahfi sọ fún wọn pé òótọ́ ni látọ̀dọ̀ ọlọ́run faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni ó bá wù kó wípé òun ò gbọ́ kó ṣàgbẹ̀rù gbọ́n rí ẹni tó bá wù kó nígbàgbọ́ nù tá à ń sọ yìí òun kálukú yóò máa pàdé ọlọ́run bí tó bá fi sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.